Ẹ kú dédé ìwòyí, ẹ gbọ́ àwọn ìròyìn tó jáde látinú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Àbámẹ́ta Sátidé ọjọ́ 13 oṣù keje ọdún 2024. Ẹniọlá Sálíù lórúkọ mi. Bí èèyàn bá jẹ orí ahun, gbaragada ni yóò bú sẹ́kún látàrí ilé ẹ̀kọ́ kan tó wó ní ìpínlẹ̀ Plateau. Òkú ènìyàn 22 ni wọ́n sì rí yọ báyìí. Lábẹ́ rẹ̀, Ààrẹ Tinubu gbọ́kànjẹ́, ó ní òfò ńlá leléyìí, ó ní ó pọ̀ ju agbára wa lọ. Ìjọba ìpínlẹ̀ Plateau ní ilé náà kò fìdí múlẹ̀ tó. Ó pa á láṣẹ fún àwọn ilé ìwòsàn ní ìlú Jos láti mú ìtọ́jú àwọn tó farapa níbi ìṣẹ̀lẹ̀ náà lókùnkúndùn. Àwọn gómìnà ti sọ̀rọ̀ lórí ẹjọ́ ilé-ẹjọ́ gíga jùlọ. Lábẹ́ rẹ̀, wọ́n ní ìbàlẹ̀ ọkàn ló jẹ́ fún àwọn, kò ní jẹ́ kí iṣẹ́ wọ àwọn lọ́rùn bíi ti tẹ́lẹ̀. Abdulrasaq ló sọ bẹ́ẹ̀. Kò sí ẹni tó pàdánù, bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni kò borí. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ gbóṣùbà káre fún ilé-ẹjọ́. Ìdùnnú ṣubú layọ̀ lánàá nígbà tí Olúbàdàn 43 gorí ìtẹ́ àwọn bàbá rẹ̀. Tinubu júwe ilé fún Bello Koko, ó sì fi Danso rọ́pò rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà iléeṣẹ́ Nigeria Port Authority. Ó yan Adéyẹyè náà gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ aláṣẹ. Wọ́n ti gba onídùúró Salem Mamman pẹ̀lú bílíọ̀nù 10 náírà. Ààrẹ Tinubu ti yí orúkọ gbọ̀ngàn àṣà tó wà ní Ìgànmú ní ìpínlẹ̀ Èkó padà sí orúkọ ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká láti fi sààmì ayẹyẹ ọjọ́ ìbí 90 ọdún rẹ̀. Ìròyìn eré ìdárayá. Jadon Sancho ti padà sínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man U lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àjọsọyépọ̀ pẹ̀lú akọ́nimọ̀ọ́gbá Erik ten Hag. Ẹ ka àwọn ìròyìn lóríṣiríṣi síwájú sí i látinú ìwé ìròyìn The Matrix lójú òpó Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.